kú dédé wòyí bàbá wa láti ìkànnì Yorùbá Nation Global làwa ti wá àwa ń lọ láti máa discover àwọn alágbára wa káàkiri nítorí ogun ti fẹ̀kàn wọ ilẹ̀ Yorùbá báyìí àdẹ̀wọ́ àwọn bàbá wa tó máa dìde kí ẹ lè ran àwa ọmọ yín lọ́wọ́ torí òní Fúlàní pa ilé wọ́n jíyàn gbé a lè rìn mọ́ ní a lè travel mọ́ so ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde so àwọn èèyàn fẹ́ mọ orúkọ yín bàbá wa. Èmi ní Sàká ọmọ Adédèjì Olúọdẹ Ọ̀yájìmí. Olúọdẹ Ọ̀yájìmí. ok bàbá wa ǹjẹ́ tí ẹ gbọ́ nípa àwọn bòròró ní àdúgbò tí yín bí àti pé tẹ bá ti ẹ gbọ́ kí ni nǹkan aburú tẹ rí tí wọ́n ń ṣe ládùúgbò yín bí. Kódà pàápàá tí wọ́n ń ṣe tí ò dáa rárá ní débi pé múfúmẹ́ǹtì wọn gan ó ti fẹ́ pin wá lẹ́mìí bí a ti ń pa èèyàn bẹ́ẹ̀ wọ́n lọ rí káyàn mọ́ inú oko tí wọ́n máa léèyàn káàkiri tìbọn tàdátàdá ẹni orí yọ ó délé ni. bàbá wa ǹjẹ́ bí ẹ ṣe jẹ́ olóòdẹ yìí ṣé ẹ̀yin náà ti ní ipa tẹ́ ti ń kó tẹ́lẹ̀ lórí pé kẹ́ ẹ lọ máa wọ inúgbó tí wọ́n pé àníṣe ní balẹ̀ bàbá tiwa jẹ́. Kódà pàápàá àwọn ọmọ ọdẹ ẹ̀mí tí n bá ti gbọ́ pé wọ́n bá ti dé àdúgbò mo máa ń pe gbogbo wọn ni pé ẹ dìde o àwọn aráàbí ti di ẹ máa bọ̀ báyìí mo ó sì kàn mí lá lójú ẹsẹ̀. bàbá wa á tó ní ọmọ ẹ̀yìn tẹ mọ̀ pé wọ́n jẹ́ jagunjagun wọ́n á tó bíi mélòó bàbá wa. 150. 150 ọmọ jagunjagun. ọmọ jagunjagun 100. tẹ bá pè yín sí tọ́ dẹ̀ máa dìde. lójú ẹsẹ̀ ní ìsìn náà ni wọ́n kàn mí lára tí èyí sì pé bọ́yá àbí bá wọn dọwọ́ kejì ọwọ́ kan ni. ìyẹn náà ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan òwúrí bàbá wa. ẹ̀ẹ́dẹ̀ bàbá wa kí wá ní àwọn nǹkan tí ẹ wá rò pé ẹ máa nílò láti because 150 yẹn tí bá wo irú ìbọn tẹ gbé dání yìí ẹ jẹ́ kí n wò ó bàbá wa. ní ìbọn eléyìí ni àwọn olóyìnbó ń pè ní Dane gun àwọn ìbọn àbáláyé ṣé eléyìí ó tó yín àbí ẹ tún nídìí irú mi. àwọn ìbọn míì la nídìí láwọn AK-47 AK-47 àti bárẹ́ẹ̀tì. ok ǹjẹ́ irú yẹn nìkan kí ni nǹkan míì tẹ́ tún wá nílò tó bá tẹ̀ jẹ́ pé àwọn ọmọ Yorùbá lágbàáyé wá fẹ́ dìde ìrànwọ́ pé kẹ́ lè fi bá wa máa lé àwọn ẹni ibi yìí kúrò. a nídìí ọ̀kadà tá a máa bọ̀ wọnú ọgbó tá a fi máa wá wọn káàkiri a sì nídìí ìbọn tó dáa. pẹ̀lú ògo Ọlọ́run àwọn èèyàn wa ní ilé àti àwọn tí Ọlọ́run tari owó sí wọ́n ń gbọ́ báyìí nílé àti lókè òkun Ọlọ́run àgbàlẹ̀ wa fún wa agbára tẹ́yìn náà dẹ̀ máa lò láti lè máa fi ja ogun Ọlọ́run àfi fún ẹ̀yin náà ẹ ṣé gan-an láti ìkànnì Yorùbá Nation Global lẹ́ẹ̀kan sí i.